bọ́dún orógbó dé orógbó àgbo bọ́dún obì bá dé obì àgbòde. Alájà Rámátì òkú ọdún ṣàmájọ ṣàmáyọ̀ ẹni rẹ̀. MC Blessing na. èrò wìtìwìtì ẹ tẹ̀lé mi ká lọ kájọ délùú Ìgbónà wéré kájọ lọ kí ẹni retí ń sọjọ́ òbí lónìí ni. olóríire àlàájà tí wọ́n ń wí olóríire àlàájà tí wọ́n ń sọ òkú ọdún o. MC Blessing na mo dé lónìí orí mi àfire ìrèǹtì alọ́jọ́ gbogbo ọlọ́jọ́ òbí ń kọ́rí ṣé ń bẹ nílé ní àbóròde. ilé lọ́ba wà owó di ẹkùlé lọ́ba wà owó ọ̀dẹ̀ tòsí lọ́ba wà owó ọ̀kan lé. Alájà Ramat Ọmọbọ́lá Àbẹ̀ní aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Ramat Closet nílùú London ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ kórìjẹkọ ọ̀pẹ kánrin kése. Alájà Fatima Ọmọlára Àjọkẹ́ aláṣẹ Larigold Àjọkẹ́ Ventures lọ́rọ̀ mi wá. ó ní ìwọ̀n á kí ọ̀rẹ́ àti kékeré òun ẹni abájọ ń sọ̀rẹ́ tó ti lé lọ́gbọ̀n ọdún ọ̀rẹ́ lásán kọ́nù ó ti dẹ̀bi ẹni tútù kankan wà ní tuyín yáyá kankan ò ní yà yín ẹ mọ̀ sàmí kẹ́ ẹ mọ̀ gbé tó àmì mi adẹ́rìn kò sónú nínú ẹgbẹ́ Golden Angels mọ̀ wọlé mọ̀ rọra Alájà Ramat aya Alhaji Wasiu Àkànní Lawal ní Ẹlẹ́gbẹ́dá ọmọ bàbá wa Sálí Lawal nílẹ̀ Ìbàdàn tó dolóògbé ń jọ sí kólúwọ́ dákun kọ́ bá wa dẹlẹ̀ fẹ́ẹ́yàn re. Alájà Rámátì o ó ní kàkà kó ń bí ẹgbàá ọ̀gùn níṣẹ́ ló kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá yeye Rukayat Abímbọ́lá Àṣàbí Mọ́rẹ́ni kejì ikú òní gbọmọ ọ̀hún lọ́ọ̀rẹ́ yóò dirú yóò dìgbà fún ọlọ́lọ́ ọlọ́run ọba. Alájà Ọmọbọ́lá o ẹni bá ní ọmọ tẹ̀lẹ̀ ìpẹ́ ikú ọmọ sàbá nílé wọn bá díẹ̀ tí ì sàbá lórí ẹ̀yìn ni. Alájà Ramat ọmọ bàbá wa Alhaji Sulaiman Irewọlédé Balógun pẹ̀lú ìyá wa Alájà Arafat Abẹ́gbé Balógun tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò sí ilé ayé mọ́ olúwa ọba dákun kọ́ tẹ́wọn sáfẹ́fẹ́ rẹ kọ́ dẹlẹ̀ fẹ́ẹ́yàn re. ọlọ́jọ́ bí o Ìgbónà ní í ṣe lé baba tó bí ọlọ́mọ Ìgbónà ọmọ owó ni ó jẹ owó ni ó jẹ kò ní í jàgbàdo ọmọ olórí mi ọmọ oníta àsárégbá bẹ́rù bá jí lé yín ẹ̀rú agbátí ẹ̀ bí ẹ̀rú bí wọ̀fà bá jí ìwọ̀fà agbátí ẹ̀ bí ìwọ̀fà ọmọ bíbí ilé olórí mi wọn àrìn wọn àyàn fanda nílé baba tó bí ọlọ́mọ ọmọ ewúrẹ́ nìyí tí í jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn tí í jẹlẹ́sẹ̀ yàrá ẹ̀dì òkòkò tún ti gbá sàmì ìyọ wọn àjẹ lórí pópó ọlọ́fìàn ta ni ọmọ pé pópó ọlọ́fìàn ló ṣàtìyàn bọ̀ nílé baba tó bí ọlọ́mọ ń gbé ọmọ Ìgbónà owó ni ọ̀jẹ̀ kò ní í jàgbàdo. Alájà Rámátì Ọmọbọ́lá o tẹ̀ǹkú wá kí ọ bí wọ́n ti kìran bàbá rẹ̀ gan Rámọ́tà Àbẹ̀ní àgbò ọmọ àìbádé ni mọ̀lá òkè ọmọ ajílálọ́ òsán ọmọ ajífọjọ́ gbogbo dàbí ègbin mẹ́sàn-án tàgò tàgòtàgò ní sára àlẹ́gìrì sogbósogbó ní sọmọ eléèrín atán àìjẹ́ mẹ́sàn-án àgbò kámọ́lágbò ńlé àgbò mi wá di púpọ̀ tọ́làwó lórí sanransanran ọmọ alágbàdo ègbò nínú ògbó agbègbàdo gbẹ̀wà lọ́tọ̀ tẹ̀wà lógbó tègbó ògbó ẹ̀yin lọ́mọ ẹ̀dẹ́mọ̀ kó àrógùn mọ́ sí lọ́ọ̀yà gan tàgò a kì í nílé baba kámọ́ nílé ìyá Alábẹ̀ní jẹ́ agbéra pákágbá lé yeye tó bí ọlọ́mọ lọ Àbẹ̀ní Ògún ọmọ onílé lólògún ọmọ abúlé sowó ọmọ yahoo ọmọ yahoo ológun ọmọ adọ́kọ mọ́dọ̀ tàná ọmọ adọ́kọ níbi owó gbèsò ìrèmọ̀gún nìyí ọmọ àyòyọ̀ ará àlágbẹ̀dẹ àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà tìrè ìrè ni wọ́n ti ń bọ̀ lọ́ọ̀ bá mọ́kọ́ wá èmi náà ò ní bọ́ mùsùbọ̀ lọ́nà oko nílé yeye tó bí ọlọ́mọ Alájà Rámátì o aláṣẹ Ramat Closet nílùú London ó ti sọdún èyí ná ọ̀rẹ́ rẹ̀ Alájà Fatima Ọmọlára Àjọkẹ́ aláṣẹ Larigold Àjọkẹ́ Ventures ló ní kí n mọ̀ wípé ọ̀sẹ̀ yìí. Alájà Rámátì òkú ọdún ṣàmájọ́ ṣàmáyọ̀.